ibùnàtì ìwọ ọmọ mi yá ibùnàtì ìwọ ẹ̀yìn jù mí mo ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ bi ẹ́ ronú jinlẹ̀ dáadáa kó tó fèsì fún mi torí mi ò ra fọwọ́pọ̀nà kan tí mo wọ́ dúró ilé ọkọ tó ń lọ yìí ǹjẹ́ o ti ṣe tán torí pé láti òní ló ti dìyàwó ẹnìkan a kì í dénú omi ká tún máa kígbe òtútù mọ́ o rò dáadáa jọ̀wọ́ má dojú tì mí tora bugodulẹ̀ alálẹ̀ ìlàlà àtọ̀lá má kọ́kọ́ jọlọ jolojolo má kọ́kọ́ àwọn ètìyàn nílé má ṣe jáde mọ́kọ rẹ̀ ṣètò bínú bí bẹ́tí ń jọmọ́ tí mo bá sọnù ẹ̀ dákun ẹ̀ rí mi toró ojú mi ò tọrọ mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. Sàmì àdúrà àgàrà òní dá ẹ tiwantiwa làákòbìnrin sùúrù dọ́wọ́ ẹ rántí pé wà àtìyàwó rẹ nìkan kọ́ ló bí yín kò sì rọrùn kí wẹ̀yìn méjèèjì ò jọra dọ́gbadọ́gba àdúrà òwúrọ̀ pẹ̀lú tálẹ́ jẹ́ kó mọ́yìn lára torí ẹni bọ́ lọ́wọ́ ọba tí ò ní jogún oko ẹ̀kọ́ bá ṣe ń gbóbìnrin gbélé ń bẹ nínú Kùránì o súnmọ́ àwọn àfà tí wọ́n mọ̀ tún mọ̀ kò sì kọ́yàwó ẹ̀ má sọ̀yàwó ẹ̀ dàkú ẹ̀ṣẹ̀ má bá yan dì rárá kò ní pẹ́ kò sì ní jìnnà máa wá báyìí kò mọ̀ toró ojú mi ò sẹ́yìn mọ́ o ẹ̀dá kò sí jẹ́jẹ́ ìgbéyàwó. Ibùnàtì ìwọ ọmọ mi àlódọ́wọ́ ẹ yá ibùnàtì ìwọ ọmọ mi àlódọ́wọ́ ẹ má béèrè lọ́wọ́ kọ̀ wọ́n pé ta ló fẹ́ràn jù o nínú ìwọ pẹ̀lú màmá tóbi yá ibùnàtì tẹ̀tí kò gbọ́ mi sẹ́ẹ̀ má béèrè lọ́wọ́ kọ ẹ pé ta ló fẹ́ràn jù nínú ìwọ pẹ̀lú màmá tóbi ní ìtẹ́lọ́rùn pẹ̀lú gbogbo tọkọ bá fún ẹ. ẹ kúrọ̀lẹ́ ẹ kú ṣàtàárọ̀ ọlọ́run bá yọ gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa kí la fẹ́ bára wa sọ ìpìlẹ̀ ogun àṣírí ayé ìpìlẹ̀ ogun. tọ́pìkì yìí a ti sọ̀rọ̀ lórí ẹ̀ kódà kìí ṣe mẹ́rin kìí ṣe márùn mọ́ ṣùgbọ́n àwọn èèyàn tó ní ká bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀ kó lè yá wọn dáadáa. ọlọ́run ọba àlekè ọlá nínú gbogbo ohun tó dá láyé àwọn ẹ̀dá ènìyàn ló dá gbẹ̀yìn. ọmọ tá a bí lónìí ọba máńgò láyé ni ọmọ tá a bí lónìí ọba ọ̀sán láyé ni. àwọn àlùjọ̀nú síwájú wa dáyé ẹ̀mí wọn a sì máa gùn jẹ̀mí àwọn ẹ̀dá ènìyàn lọ ṣùgbọ́n gbogbo ohun tọ́lọ́run bá wá dá láyé lókè àtilẹ̀ ọlọ́run ọba ó gbé àpọ́nlé fún àwọn ẹ̀dá ènìyàn. lálùkùránì fi ní wọ́lá kọ́dí kàrámúná bani ádámọ̀ ọlọ́run pọ́n àwọn ẹ̀dá ènìyàn lé ju gbogbo nǹkan yòókù tọ́lọ́run ọba dá lọ ifun tó dórí àwọn màláíkà. wòmí ẹ rí i pé àwa èèyàn
láàárọ̀ lọ́sàn-án tá a bá ń rìn lọ ẹ̀rù kì í bà wá tí ó bá jẹ́ pé nǹkan kan bá ń ṣèyàn. Àmọ́ bó ṣe lè rìn tó lè yan fanda lọ́sàn-án láàárọ̀ o ò lè rìn bẹ́ẹ̀ kọ́ yan fanda bẹ́ẹ̀ lóru. Kí ló dé tó di orí bẹ́ẹ̀? Àwọn ẹ̀mí àìrí tí wọ́n farapamọ́ fún wa lọ́sàn-án láàárọ̀ àyè máa ń gbà wọ́n dáadáa lóru láti rìn. Kódà lórí ìṣẹ̀dá ọmọnìyàn báwọn ẹni ibi gan bá fẹ́ ṣiṣẹ́ ibi òru ni wọ́n máa ń fi sí púpọ̀ jù. Kí ló dé tó fi jẹ́ òru? Àsìkò ìgbà tí gbogbo wa ti máa ń sọ̀mítì ara wa fún ẹlẹ́dàá wa tá a ti sùn wọ́n wá pè ìṣẹ̀dá ènìyàn wọ́n rán níṣẹ́. Tó o bá gbà pé oṣó ń bẹ tó o sì gbà pàjẹ́ ń bẹ èé ṣe tó o fi sùn ní abẹ́ ẹ̀kọ́rọ̀ yàrá ìyá rẹ̀ tó sì pọ̀ bára rẹ̀ nílé Haúsá. Ó ní wà tí ẹ lura yín lọ́hùn ẹ lura yín wọ́n gé ọjọ́ wọn sí nígbà wọ́n bá sì jí lóòótọ́ ibi tó ní wọ́n gé ọjọ́ yẹn ọ̀ọ́dẹ̀ rí pa abẹ lóòótọ́ ibi ọmọ àdùn yẹn ó ti di ọfà. Ayé a máa gbóhun tí èsì tẹni fúnni lóru wọn a máa change barter system wọn a máa change ògo ẹni lóru wọn a máa rógo ológo gbà torí ẹ̀ lèèyàn ò fi gbọdọ̀ máa fi gbogbo ọjọ́ ayé rẹ̀ sùn. Tí wọ́n bá rí ọpẹ́ ni tí máa ṣàdúrà dáadáa ni wọ́n ò hé tirẹ̀ wọ́n á sá fún ẹ wọ́n á jìnnà fún ẹ. Àmọ́ ọ̀nà tí àwọn ẹ̀dá ènìyàn gan tá à ń gbà fi ṣe àkóbá àwọn wọnú ayé kì í ṣe kékeré. Lórí oúnjẹ ni o, lórí aṣọ ni o, lórí ibi tá à ń gbé ni o, kódà tó fi dáàrin ọ̀rẹ́. Mo ti jẹ́ kó yé wa pé ogun ẹ̀jẹ̀ òun ló le jù. Wò mí tí àwọn ìran mi ń bẹ tó jẹ́ pé nílé wọn wọ́n dọ́gba bíi ráìsì ni. Olówó kan Ọ̀yọ́ ń bẹ̀rẹ̀ èyí ọwọ́ rẹ̀ bá ti fẹ́ yọ díẹ̀ kò ní pẹ́ kò ní jìn nínú kí wọ́n pa á tàbí wọ́n gba ògo yẹn lọ́wọ́ ẹ̀. Àwọn ìran míì ń bẹ bẹ́ẹ̀ tẹ́mi wọn kì í gùn. Àwọn ọ̀rọ̀ kan wáyé tó sì jẹ́ pé a gbọ́dọ̀ máa pàkíyèsí ara wa sí. Bẹ́lòmíì bá tajà ń bò mí títí òun lè má tà táwọn yòókù sì máa tà. Bá jèrè ọ̀bá sí ń bẹ̀ àfi kó débi ajèrè wà. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin kì í ṣe pé gbogbo obìnrin tó wáyé ní ọlọ́kọ o tó bá gbọ́ orí ọ̀kan mọ́ sọ fún ọ. Tóbìnrin bá ń tẹríba á rí tọwọ́ ọkọ gbà ó. O gbọ́dọ̀ jáde nílé láì gbàṣẹ́ lọ́wọ́. Gbàṣẹ́ lọ́wọ́ ọkọ bọ́lọ́mbà kẹjọ bọ̀ wẹ́. Gbogbo obìnrin kọ́ ni ó ṣe lọ́kọ gbogbo ọkùnrin kọ́ ni ó sì ṣe níyàwó. Sọ yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Ọkùnrin míì ó lórí obìnrin lóòótọ́ ṣùgbọ́n kò lórí kí wọ́n dúró tì. Bẹ́ẹ̀ náà lobìnrin míì ó lórí káwọn èèyàn máa pè é kódà àwọn èèyàn gidi ni wọ́n pè wọn ò sì ní tọ́jú ẹ̀ yóò sì máa bímọ fún wọn. Alára ẹlẹ́dẹ̀ ni kò ní gbélé ọkọ kan títí dalẹ́. Ọmọ bíbí èsì pírọ́blẹ́mù fún yóò sì bímọ ṣùgbọ́n kò ní gbélé ọkọ kan dalẹ́. Bọ́lọ́run ṣe dáwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ní bá wọn yàn pín burúkú
ẹlòmíì láti inú oyún ni wọ́n ti parí ọ̀dọ̀ ayé rẹ̀. Ìgbà wọn bá ti rí ìyá tó bí tí wọ́n ti wọn ògo ẹ̀, oyún tí ń bẹ nú ẹ̀, ọmọ tí ń bẹ nú ẹ̀ kò yá gangan, wọ́n á pa ẹlòmíì tògótògó láti inú oyún. Torí ẹ̀ là ń sọ fún ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jẹ́ abiyamọ, ẹ máa wà careful pẹ̀lú àwọn ọmọ yín. A kì í bí ọmọ ká máa gbọ́mọ jùlẹ̀ sáá fẹ́ni tá a mọ̀ rí. Ẹni a mọ̀ rí gan náà kì í ṣe pé gbogbo yẹn là á máa fọmọ kékeré lẹ̀ fún. Mo sọ̀rọ̀ kan fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bí wọ́n ò bá gbọ́ kí n rán yín létí. Ọmọ yìí mọ ìwé, ó dẹ̀ jọmọ tó gbọ́n ṣáṣá, ṣùgbọ́n ṣàdédé lójijì ọmọ títí ń gba fẹ́ẹ̀sì tínú àwọn òbí rẹ̀ ń dùn wá kò mọ nǹkan kan mọ́. Eré ló pọ̀ fún ni, wọ́n gba tíṣà fún, wọ́n change school, wọ́n ṣe gbá, wọ́n invite àwọn bàbá, wọ́n invite àwọn ìyá. Kí ni ń ṣẹlẹ̀? Ọmọ yìí bright dáadáa kò mọ nǹkan kan mọ́. Torí ẹ̀yin ìyá ẹ máa lísì sáwọn ọmọ yín, ẹ má máa sọ pé wọ́n ń sọ rubbish. Ẹ̀kọ́ máa ń wà ní ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ. Ọmọ yìí kí ló wá ṣẹlẹ̀? Fúláàtì tí ń bẹ ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wọn, àwọn ọmọ yìí á máa ṣeré papọ̀ ni. Àwọn yẹn ṣe jẹun tán, wọ́n wá sọ́dọ̀ rẹ̀. Kí lẹ wá ń ṣe tẹ́nu yín jáyòdò? Àwọn ṣe jẹun tán ni. Ṣé wọn ò tí ì jẹun? Wọn ò tí wọn láìkí oúnjẹ inú ilé mọ́jàre. Tóun bá ti sùn báyìí wọ́n jẹun wá látọjú oorun. Oúnjẹ tó bá dẹ̀ wà òkè lòun máa ń jẹ. Kódà irú tóun bá fẹ́ lòun ó jẹ, ẹ máa gbọ́ nǹkan. Ọmọ ọ̀dọ̀ ló fetí kọ́ ọ̀rọ̀ yìí tó sọ fún ìyá rẹ̀. Òun á yó pé oúnjẹ inú ilé tí wọ́n bá gbé kalẹ̀ nígbà wọ́n gbé dọ̀tí kalẹ̀ ní máa ń rí lójú òun. Ọmọ kékeré olóhùn ó ti jẹun yó látọjú oorun. Ẹ máa wo nǹkan. Kò sí wọn ò lè fi gba ògo ẹni. Àlá ọ̀gọ̀ ìwọ́tọ̀ lálàágọ̀. Mo gba kọ̀ọ̀kan lọ́wọ́ àná sóní. Arákùnrin yẹn ní ó ti tó bí oṣù kan sẹ́yìn tóun ti ń lá àlá yìí. Pé òun lálàá pé òun wọ mọ́tò, òun bọ́lẹ̀, òun wọ mọ́tò, òun bọ́lẹ̀, òun wọ mọ́tò, òun bọ́lẹ̀. Omi bíi kó wọn wà ní mọ́tò, wọ́n léwu bọ́lẹ̀. Òun bíi kó wọn wà ní mọ́tò, wọ́n léwu bọ́lẹ̀. Wọ́n á wò pé irú àlá jákujàku wá lélẹ́yìí. Wọ́n á fọ̀rọ̀ yẹn lọ ẹni tó jẹ́ àǹtí òun. Ẹ máa wò ó. Àṣé kí ẹni yóò tó kúrò ní Nàìjíríà ní tí máa ń lárú àlá yìí. Ó lórí kórí iṣẹ́ gidi ṣùgbọ́n kì í pẹ́ ń bẹ̀. Kò ní ṣe kò ní rò, wọ́n kàn wẹ́sùn sí lẹ́sẹ̀ náà ni wọ́n ó lè. Kò sí fìlọ̀. Hello, yeah. Wa alaikum salam. Èmi gangan ni mò ń sọ̀rọ̀ o. Adúpẹ́ sà. Okay sà. Ṣé ẹ ti ra ìwé ìtumọ̀ àlá tá a gbé jáde? Mo ní ǹjẹ́ ti ra ìwé ìtumọ̀ àlá tá a gbé jáde tọ́dọ̀ wà ní rúlà regulation pẹ́ni tí ò bá rà ní dá lóhùn béèrè kankan. Níbo lẹ̀yin ń gbé? Onípàànù ìwé yẹn wà ní Bàrígà 5,000 ni.
mi ì dáyàn lóhùn mọ́ a ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn àwọn èèyàn ọmọ yìí ló já stop ẹ̀ mi ì dáyàn lóhùn mọ́ láì jẹ́ pé èèyàn bá ràwé yẹn bẹ́ẹ̀ ni sà. All right, sir. All right, sir. Aṣẹ́kiri yìí ti ń ṣẹlẹ̀ sẹ́ni yìí gbogbo ìgbà tó wà ní Nàìjíríà kó tó di pọ́ travel out. Ó travel out ó kún oríṣẹ́. Ó ní lọ́kì kó débì kan bóyá wá sẹ́lọ̀bì kan wọ́n tètè mú. Gbogbo ohun tí bá ń fẹ́ ọwọ́ rẹ̀ tètè máa ń tọ̀ ṣùgbọ́n kìíní yìí ò ní pẹ́ lọ́wọ́ rẹ̀. Kẹwàá àfúrà kìíní yìí gan bá a débi ọ̀rọ̀ ìyàwó níní. Ṣé ń gbọ́? Ṣé rí èèyàn lè láàlá ẹyọ kan nínú ìgbésí ayé èèyàn tó jẹ́ pé ọ̀nà tí ó ti rìn dé ó ti kálékáko nínú ara èèyàn. Ó bọ̀ jẹ́ pé ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ ló fi lálàá ṣùgbọ́n kò yé òṣèré ni sọ fún. Ẹ gbádùn mi obìnrin kì í pẹ́ lọ́wọ́ rẹ̀ báwo kò tọ́jú wọn tó wọn lọ ni mo sì lóyún fún rí ṣùgbọ́n báwọn yẹn bá ti lọ fẹ́ lómi báyìí wọ́n lọ lóyún sọ́hùn wọ́n sì bímọ. Ìgbà tí ó wá láàlá òun ọmọ yìí pé aláì náà ní bí gbogbo àṣedànù yìí o kó rí ọmọ pẹ́ lọ́wọ́ rẹ̀. Ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé tọ́lọ́run bá ti fẹ́ mú ìṣòro kúrò láyé èèyàn solution yóò sún mọ́ èèyàn ni bí èèyàn bá ti dákẹ́. Pàṣọ fún àǹtí òun ńlá láyé but òun ò understand ẹ̀. Mo rò pé wọ́n á jọ wo program tí mo ṣe lánàá ni wọ́n pè mí. Arákùnrin alátọ́lá yìí ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ ni o. Ó ti wà nù ìṣòro ọjọ́ pípẹ́ tó lákàkún rẹ̀. Torí ẹ̀ la máa ń sọ Ọlọ́run ṣàánú ẹlòmíì òun fúnra ẹ̀ ní ọ̀ṣàánú ara ẹ̀. Àánú Ọlọ́run bẹ lára ẹlòmíì ṣùgbọ́n kò mọ̀ ipò Ọlọ́run ṣàánú òun. Torí ẹ̀ ẹni tí ó bá tí ìrádánwò rí má fẹ́ni tó ládánwò sí ẹ̀yẹ́. Ọlọ́run ṣe tó gbésí ayé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àìlákàkún rẹ̀ ẹ wo àìmọye nǹkan tó ti sọnù nínú ìgbésí ayé rẹ̀. Ẹ wo nǹkan tó ti fi sọnù nínú ayé rẹ̀. Wọ́n fi ogun yìí jà ọ́ ni. Ogun ìdílé ni wọ́n ti ń ṣe ọ́. Báyìí máa sọ̀túnmọ́ rẹ̀ fún débi àwọn ìyàwó tí kì í pẹ́ lọ́dọ̀ rẹ̀. Obìnrin tí bá ń fẹ́ sọ gbogbo ẹ̀ fún torí afẹ́fẹ́ làwa àlè máa la gbogbo ẹ̀. Àwọn mistake kan bẹ tó ti ṣe tó mọ̀ ó sì ń ṣe é tì báyìí onírúurú mistake wo sàmù níbẹ̀ yẹn. Ẹnìkan bẹ ní ilé yín a máa pè ọ́ lóòrèkóòrè báyìí kódà yóò máa béèrè báyìí lọ́wọ́ rẹ̀ bí ṣe ń béèrè lọ́wọ́ rẹ̀ yẹn inú rẹ̀ ń dùn ni. Torí pé ọ láìkì bó ṣe wà ohun tí ọ̀fẹ́ kọ jẹ́ tí ń ṣẹlẹ̀ sí ọ ọ láìkì bó ṣe wà pé ohun tí ń ṣẹlẹ̀ sí ọ kó kọ́ máa lọ bẹ́ẹ̀. Ẹ máa wo nǹkan ọmọkùnrin yìí jẹ́ ọmọ tó jáfáfá ó dẹ̀ mọ ìwé ó dẹ̀ wà jófíà ọjọ́ ọmọ tí gbogbo èèyàn fẹ́ràn. Inú níbí nìyí ti wá bẹ̀rẹ̀ sí láti kékeré ṣùgbọ́n wọn mọ̀ kọ́kọ́ dúpẹ́ pẹ́ ni yóò pa ọ́ dànù ṣùgbọ́n wọ́n kàn ní láìfọ ẹ lára ni. Ẹ wo nǹkan ẹni yóò tún pè ọ́
ogun tó bá ti jáde ó ti ní solution nìyẹn o gbọ́dọ̀ sọ nǹkan kan fún mọ́ o gbọ́dọ̀ sọ nǹkan kan fún mọ́ lóhun ti gbọ́ ìgbésẹ̀ tó gbé ní ìgbésẹ̀ tó gbé ní ìgbésẹ̀ tó gbé ní ọ̀rẹ́ bá dayọ̀ kí ni ń bẹ́nu ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àkíyèsí ni kẹ́ máa ṣe tí èèyàn bá tu ọjà 100 million sí ṣọ́ọ̀bù tí wọ́n bá fẹ́ fi òṣì wọbẹ̀ tí wọ́n fẹ́ kéèyàn tà mọ́ àpẹẹrẹ téèyàn máa rí ni pé tó bá ti fẹ́ dáṣẹ̀ wọnú ṣọ́ọ̀bù yẹn láàárọ̀ yàkáríwọ̀ ọkọ̀ kọ́ lójú báyìí ọ̀gbádùn mi tètè pa àwọn prayer warrior church tó máa ti pa àwọn pastor wọn wá bless ẹ̀ àmọ̀jù ní kó bọ́pọ̀lọpọ̀ òun náà pé òun mọ ohun tóun lè ṣe má ṣe bẹ́ẹ̀ ẹni ọmọ yìí pa àwọn pastor wọn wá bless ẹ̀ kódà bí wọ́n bá ń wá lọ́sọ̀ọ̀sù kò sí nǹkan kan torí ẹ̀ làwọn bàbá fi pa lówe yìí pé bílẹ̀ bá sùn yóò kú pàtẹ́ ní ó kù ìwọ ti kájí ẹ̀ tààrọ̀ lọ ọkà àwọn alájí òru àwọn alájí òru gbogbo ibi táwọn èèyàn ń tajà kárí gbogbo ẹ̀ làwọn náà máa ń nẹ́jà ká wọ́n sì dẹnu ọ̀nà kálukú ṣùgbọ́n ẹnu ọ̀nà tíyẹn bá ti yà sí mímọ́ wọn ìráyè débẹ̀ torí ẹ̀ làwọn tó gbọ́n wọn a máa fi ìsàmì sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀pù wọn iyọ̀ wọ́n fi búlọ́ọ̀kù ẹnu ọ̀nà láàárọ̀ àbí lálẹ́ tí wọ́n bá ń lọ ilé ǹjẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ ǹjọ́ mọ́ tàbí omi àdúà wọ́n fi wọ́n bẹ́ẹ̀ ẹni tí ò buyọ̀ tí ò lómi àdúà yọ ṣàdúà sínú ṣọ́ọ̀pù ẹ̀kọ́ tó palẹ̀ mọ́ bàbá tì í tán tó fẹ́ máa lọ ó tún ṣàdúà ẹ̀mí èṣù kan ò ní ráyè wọ̀dọ̀ rẹ̀ wọn ò ní ráyè wọ̀bẹ̀ kódà níbi tí wọ́n burúkú dé tí wọ́n bá fẹ́ gba orí ọwọ́ èèyàn tàbí tí wọ́n bá fẹ́ mú àwòrán èèyàn láì jẹ́ pé wọ́n rí píkítọ̀ èèyàn ẹ wò mí ọmọkùnrin kan níjọ́ kan pé tóun bá wáṣẹ́ lòun eríṣẹ́ mo níbẹ̀ lọ́wọ́ ọlọ́run ò ní jẹ́ eríṣẹ́ ó ní lọ́nà òòsà ó ní ríṣẹ́ iṣẹ́ làágó ṣekú iṣẹ́ ní táyà ọkọ̀ ṣekú bẹ́ẹ̀ lọ́hùn kọ́ ráàánú ọlọ́run mo ní wọ́n ń tẹ̀lé ọ káàkiri ni ó lè yàn kó tẹ̀lé òun lè fúnra òun lòun lọ àmọ́ níbẹ̀ ẹ̀kọ́ kò lè yí ọ ṣe àdúrà yìí gbégbèsè yìí ṣe sàárà yìí sórí máa gbọ́n aṣọ tó fẹ́ wọ̀ dáadáa kó tó di pọ́ jáde aláǹtakùn ni wọ́n fi ń tẹ̀lé ọ káàkiri máa ṣàkíyèsí òrì àwọn aláǹtakùn wíwìnwín kéékèèké làwọn eléyìí mo ní wọn a máa tẹ̀lé ọ káàkiri wọ́n máa ń wà níbi abẹ́ aṣọ rẹ̀ ṣùgbọ́n wọ́n kì í mọ̀ wọ́n náà ẹ̀ṣọ́ ọmọ níbẹ̀ ni ìgbà tí ó dijọ́ kẹta ó ṣe ń ṣàkíyèsí kíní yìí nìyẹn wọ́n ń pa àwọn aláǹtakùn yìí ọ̀rọ̀ tí mo sọ yìí ọmọ máa yóò jẹ́ bákanbákan létí ẹlòmíì bó ṣe rí gẹ́lẹ́ ni mo wù yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí àwọn aláǹtakùn yẹn ẹ mọ̀ pé oríṣiríṣi ni wọ́n àwọn eléyìí táìnì gan-an kéré gan-an ó ní àbí kó wọn fún mi géètì ni mo ní kò nídìí kó fún mi géètì àdúrà yẹn nìkan ni wọ́n máa ṣe wọ́n bá ti ń ṣàdúrà yẹn wọ́n máa sá fún un wà wá rí i pé ọ̀nà rẹ̀ ọ̀la ọ̀pẹ́ kò jìnnà sígbà yẹn iṣẹ́ tí ń wá kiri wọ́n wá fi ká mọ́lé ni ọ̀nà ńlá fún àdúrà là á máa ṣe kò sì súnmọ́ àwọn tó bá tún nímọ̀ tí a bá ti ń rí fìrí nǹkan kò sẹ́ni ọlọ́run dá fúyà jẹ àwọn èèyàn là ń wòra wa níran ẹ jẹ́ ká jáládùá tó bá ti ń ṣàdúà tó o sì kú lẹ́nu ó tètè débi tọ̀ lọ ayọ̀ ni o ẹni ọba níbèrè ẹbí mi kí n tó mú ètò yìí wá sí ìpamọ́ eégún oṣù níborí ìtẹnu kọ̀ọ̀kan wá o. Ájà Ọláolúwa àdúrà rẹ̀ ọgbà o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ò tí ì sí online ni wọn àbá ti bá wa dá sí ètò àdúrà rẹ̀ ọgbà ìwọ nìkan wàá dá bó ṣe ń da wò yìí. àwọn tó bá wà Dr. Lukman Ayédáre Ọlásìkànnì bàbá ọgbọ́n agẹdẹkùdòdò òwòsàn tó lámìlaka làlújá ọjọ́ pẹ́ tó ti
tí ń ṣe bẹbẹ lórí bẹbẹlúbẹ ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí òdúlọ́mọ àyàndáre kì í ṣàjèjì. àjàgbélayé okunlayé ayé sì ti dàrà gbé onírúurú ogun ní ń dojú kọ̀ràn ọmọnìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú ká fi lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro ogun ayé ọmọ bá gbé èèyàn mi. àmọ̀lé ọmọ alóńgbèjà gbogbo kan bá dé lórí àkàzọ àti gòkè jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ẹ̀dá kárìbọ́sọ̀ ọ̀tán ṣòro lòwe Yorùbá wí ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n dùn. ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́. oko ìṣòro kan ò jìnnà títí tí tọ́nà àbùdá rẹ̀ ò sí létílé ẹni bá dénú ogun mọ́ra títí ẹ̀ ọba kégbàjarè níwájú ẹni tó lè gbà ọ́ òkè ẹrọ̀pọ̀ níṣòro kì í pẹ́ di pẹ̀tẹ́lẹ̀. ọ̀rẹ́ wa kí ni irúfẹ́ ogun tó dojú kọ irú ìṣòro wo ló fẹjú mọ́ kẹ́kẹ́kẹ́ kò sí tí ò ṣẹlẹ̀ rí láyé gbọ́ ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun ọmọ tó bá sípá léèyàn gbé ohun tá a bá sọ jáde òun lèèyàn mọ̀ àbílẹ̀ ayé ọlọ́dún níyàn tá a wà yìí kọ́ ayé irọ́ ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́ olúwa ò sì dá wa mọ́ ṣòro ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀ ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sàpà ọmọ ẹnìkan sunkún ìyàgà ẹnìkan sunkún àìrówó ná ayé tọ́mọ ẹnìkan ṣiṣẹ́ bí erin tí ń dìjà ìdírí ilé ayé yìí náà ni ibẹ̀ láti rógun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn. Jagunmólú akéwì oòdùà Dr. Lukman Ọlásùnkànmí Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dùn àgbà lọ́jà gbóyè mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣẹ́kù ká àmì ara lèèyàn kọ́ rí àìlákàsí àtàìtètè fura ní jẹ́ kógun àti ìdààmú ọ̀tẹ̀ èèyàn rí. àmì burúkú ni jàǹká ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò déédéé wáyé ọ̀pọ̀ àṣírí ní márùn ti bí àlálílá tú ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni àlágọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó kun ayé òbí ti bí àlábẹ̀rẹ̀. ìdí àbárè tí Dr. Lukman Àyẹ́dáre fi ṣàkójọpọ̀ odidi ìwé ìtumọ̀ àlà kí kálukú tó bá ti rà ó lè máa sàmì àlá tó bá lá lásán kọ́ ogun ayé ń bẹ ẹ̀dá òfurá ni ibì kan ní sì ti ń bẹ̀rẹ̀ Àyẹ́dáre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kíyèsílẹ̀. kí ni ìṣòro rẹ kí lókun ayé tó dojúkọ tó fẹ́ ṣayé yín di yẹpẹrẹ ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hàn lọ́dà bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ti dàgbàlá Dr. Lukman Àyẹ́dáre ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìtìwìtì. bó sọkọrun bó ṣayá gbéra sọmọ wọrọrọ àmúbọ̀ ọṣẹ bó sì ṣe ta ìtàgèrè ọjà ogun àtàtà gbèsè bó sì ṣe tàtà gbówórá gàsí Dr. Lukman ọmọ Àyẹ́dáre onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta àìsàn ìnàró ẹbẹdí ọmọ ọ̀dọ̀ àgbà kájú ẹ̀. níbikíbi tó o bá wà lórílẹ̀‐èdè àgbáyé ránni pé wọ́n bó tiẹ̀ lè wà ó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́ DHL ó gbé bó bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlásùnkànmí ọkọ̀ fẹ̀rẹ̀ kọ́ wá bàbá ọgbọ́n ọba ọyọ àsìkò nínú àsìkò. káàkiri àgbáyé lọ́wọ́jà ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá ìsẹ́yìn oru ọmọ ẹbẹ dímọkọ ọmọ jọmọ lọ ènìyàn jẹ́ ènìyàn lọ nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́nbélé Lukman Àyẹ́dáre Ọlásùnkànmí ọmọ ọ̀dọ̀ àgbà gáyàtà. bí òdòhùn kò lè jọra wọn ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlásùnkànmí ọkùnrin ńlá lágbèǹgbèrè gidi ọkùnrin dandan tí fewébego ṣèwòsàn. Dr. Sheikh Lukman Àyẹ́dáre ní ọkàn sí lónìí fún wòsàn ìbílẹ̀ lórí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé ẹni tó mojú ògùn tó lè pa bìnírẹ̀nù onírọ́ àtàwọn alùjìbìtì ti pọ̀jù nírú àkókò yìí olúwa ò ní já ṣìnà. ǹjẹ́ ẹ ti gbọ́ olú iléeṣẹ́ Dr. Lukman Àyẹ́dáre bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ́ọ̀kọ̀ òdù láti Kétu ni ẹ ti wọ mọ́tò tí ń lọ ságbègbè gbogbo bá
stop tó kẹ́yìn ni ẹ ti rè dúró ká ẹ wọ mọ́tò tó ń lọ sí báyẹ̀kù ká ẹ tó dé báyẹ̀kù ni ẹ ti sọ ní Emily bus stop nọ́mbà 53 Emily bus stop kan yìí náà ni kò ní mọ̀símọ̀yà ẹni ìrìn àjò bá wá rú lójú kó pe nọ́mbà wọn wọ̀nyí 08032983298 tàbí 08089038658 jagunmọ́lú akéwì oòdùà Dr. Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó pe méjì kan wò sí láàrin òkúta alẹ̀ lásán àjẹbí abínibíni tiwọn bá a bá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀ kàn sí wọn lórí Facebook wọ́n fi ìwòsàn rẹ dọ́là Dr. Lukman Anyadare Ọlásùnkànmí lórúkọ wọn kò jọra wọn kò papọ̀ bórúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta nọ́mbà tí mo mẹ́nu bà lókè yìí ló tún wọ WhatsApp. ẹ kú jókòó àdúrà yẹn gbà gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ ra àánú gbà ojú òní tì yín ọ̀rọ̀ yẹn ọjà sọpẹ́ agbára Ọlọ́run ẹ ní rí dààmú o ẹ̀yin náà máa kẹ́kọ̀ọ́ látara àwọn ọ̀rọ̀ tá à ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń póòstì èyí máa ń wáyé látàrí ọ̀pọ̀lọpọ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ti jì sọ́fìn tí ó mọ̀ àìmọye nǹkan láti kọ́ àwọn èèyàn kì í kà á o àwọn èèyàn kì í kà á ìwé ìtumọ̀ àlá tá a gbé jáde torí àwọn pretender ti pọ̀ nínú gúrùpù yìí oríṣiríṣi gúrùpù nísìnyí bẹ lórí Facebook àmì eléyìí yàtọ̀ o eléyìí yàtọ̀ o irú Ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ rẹpẹtẹ ìgbà tí àwọn èèyàn kàn máa pè èèyàn tí ò nítumọ̀ torí ẹ̀ láì fòpin sí ìwọ́tọ̀ ọba ti ràwé yìí kódà lórí póòsì tá a bá póòsì ò lè béèrè ká dá ẹ lóhùn ó sì lè pè pé jẹ́ sáré pè fún tùmọ̀ àlá ibi tó bá ń lò sí máa pè síbẹ̀ pásítọ̀ rẹ máa fi fóònù dá láàmú àfa àsàlátù rẹ máa pè é yọ máa dá ọ lóhùn só ti yé dáadáa báyìí Ọlọ́run yọ gbàdúrà wa àní rí dààmú o àyè bá wa mọ̀ ẹ bá ní ìdènà lọ́wọ́ wa bẹ́ẹ̀ lórí ìtọ́jú ara ni àbí lórí nǹkan kan ni sáti má pè mí lórí iṣẹ́ ìjàmbá ni ò ní dẹ lóhùn o á dẹ lóhùn àmọ́ lọ́dọ̀ wa ẹ̀kọ́ sanwó consultation 2,000 naira lọ consultation ká tó dáyàn lóhùn orí fóònù ni o tàbí físíkà pé ẹ wàá bá mi ẹ gbọ́dọ̀ mú 2,000 ẹ dání fún yòówù tó àìsàn tó yẹ pé èmi gan lọ fẹ́ rí so màá wá so èmi ò ń fi ọlá sí gbogbo àárín yẹn so ká ṣe nǹkan ká gbàdúrà ohun tí àwa ń wá káàkiri kò sì jẹ́ nu ara àánú gbà o ojú òní tì wá o. boko bá jìnnà ilá onírè kì í kó. bó ti rí ló wí wọn ọmọ aládé ti sọ̀rọ̀ wọ́n pòwe. bá mi èé ṣe tí lábọ́ wá tójú ìyá ẹ̀ kó tádégòkè mi ò wá rí ẹgbẹ́nu ọ̀nà lásán. Dégòkè kíkẹ́ alọ̀rọ̀ tó sọ̀dà lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ yìí lápẹ̀rẹ̀ kí ló tó ṣẹlẹ̀ kí ló rí kí ló dé láàpẹ̀ mi ni bàtà dún ló tún fẹ́. bá mi sódà bẹ́ẹ̀ tí ń wò mí rìn kórèkó èkó ògbèmí kórè ìbàdàn ìbàdàn di kọ̀ kò tiẹ̀ fararọ ojú kan náà ni gbogbo ọ̀rọ̀ mi ń já sí àfìgbà tí mo wá fi àdàgbà ètò mi rọ̀ sábúlé oríṣiríṣi àlábùkù ni mo tiẹ̀ wá ńlá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n sì ní àlá máa ń nítumọ̀ bá sódìgbà tẹ́kù bá ṣe bẹ́ẹ̀ tó fàpò jẹ. báyà àgbẹ̀dọ̀ lójú ayé mi yìí kọ́ èèwọ̀ ni ọmọ gbọ́dọ̀ kú lọ́wọ́ oníkọlà ẹ̀yin ọmọ ìwò yìí kẹ́ gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe àṣà àti ìwòsàn ìbílẹ̀ mọ́ ló fẹ́ bàṣà Yorùbá jẹ́ ìdí rèé táwọn àgbà sì fi ń wọ ẹ̀yin mọ̀jẹ̀sí níran bẹ́ẹ̀ agbára ń bẹ nínú ewé ìwòsàn tó dájú ti ń bẹ nínú egbò bíi tìgbàanì gbọ́ ǹjọ́ tún mọ̀ pé Dùmarè tún wá fàṣírí ìwòsàn ìbílẹ̀ yìí mà fẹ́ nìkan jẹ́ nìkan lọ ọjọ́ tá a bá ti rí bínibí wọlé ọ̀dọ́ Dr. Lukman Anyadare bàbá ọgbọ́n lájọ kà sí wẹ́rẹ́ ọyẹ gbéra ńlẹ̀ kò dìde bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ojúlówó ọmọ ìṣẹ́yìn òru ẹgbẹ́ kí mọ̀kọ́ àgbà òjìní nínú oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ kò sírú òkè ìṣòro tó gbédéwájú ẹ̀ tó dún lẹ́dùnmáre òní
ọmọ bí ni àbí tàmúbọ̀ ọṣẹ́ ìjákulẹ̀ lóòrèkóòrè ni àbí tàpá àmọ́wọ́ owó ọkọ̀ ọ̀run abáyọ̀ ọ̀run ní yọ lẹ́nu ni àbá ìsàn ara tí mú ọ̀fọ̀ ní kúfọ̀ láǹdé bó sì jẹ́ tùmọ̀ fáwọn alábàárẹ̀ tó ńlá tí ń bà wọ́n lẹ́rù Dr. Lukman Àyádáre bàbá ọgbọ́n lọ́lọ́run ó lò fún ọ láti túmọ̀ gbogbo àṣírí ìjìnlẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ìtumọ̀ nìkan kọ́ o ọ̀nà àbáyọ ó sì tún wà fún ọ fáwọn òkè ìṣòro tí ń kà ọ́ láyà nílànà ìwòsàn ìbílẹ̀ tewétegbò pọ́nbélé àkójọpọ̀ ìwé ìtumọ̀ àlásìkò wà fún títà fáwọn èèyàn tó bá fẹ́ ọ̀rẹ́ wa lọ́tara rẹ jẹ kó má bàa bọ́ sọ́wọ́ ọmọ Àyádáre ti lórúkọ nílẹ̀ àti káàkiri àgbáyé látàrí ìfọmọnìyàn ṣohun gbogbo fọ́ọ̀ránṣẹ́ pè wọ́n fúnṣẹ́ ìwòsàn ìbílẹ̀ níbikíbi bàbá ọgbọ́n òní ṣàìwá nítorí àìlera rẹ bó o sì fowó òsì ránṣẹ́ pé bàbá ẹ̀ dákun ẹ gbà ní kódà bó ṣèlú òyìnbó DHL ló gbé tó bá fẹ́ tàn án lára náà ń gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ̀ka iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ wọn wà lẹ́kùnlé agboolé alùbàtà nígboro sẹ́yìn òrò àgbẹ̀dìmọ̀kọ ǹjẹ́ ẹ ti gbọ́ gbọ́dọ̀ iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ Lukman Àyádáre bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà náà ní báyìí láti Kétu ni ẹ ti wọkọ̀ dé Ìgbogbo kẹ́ ẹ bọ́ọ̀lẹ̀ ní bus stop tó kẹ́yìn ibẹ̀ láti wọ mọ́tò tí ń lọ sí Báyẹ̀kù kẹ́ ẹ tó dé Báyẹ̀kù ní kẹ́ ẹ ti sọ̀ ní Emily bus stop ojúlé kẹtàléláàádọ́ta nọ́mbà 53 Emily bus stop ní o. ẹ̀lú ta ló ń pè mí Dr. Lukman Àyádáre bàbá ọgbọ́n ni 08032983298 tàbí 08089038858 a ò ní fàìsàn ló gbẹ́ o. ẹ kú jókòó gbogbo ẹ̀yin ìyá mi tẹ̀ ń wò mí ojú ayọ̀ yín ò ní fọ́ ẹ ra àánú gbà ọ́ èṣù ní jẹyìn lérè agbára Ọlọ́run agbára Ọlọ́run Yorùbá ní ẹni tó ṣẹ́gun sí òun ní jèrè ọbẹ̀ ẹ̀yin tẹ́ sí wàhálà lérí ọmọ ẹ̀yin náà lẹ́ẹ̀ jẹ́ o ẹni ẹlẹ́ni ò ní jèrè yín o ní agbára Ọlọ́run tó èmi ọmọ yín Lukman ọmọ Àyádáre mo fẹ́ máa fi èyí sì lọ báyà kí n dúró ráńpẹ́ díẹ̀ ẹlòmíín lè fẹ́ ní àti béèrè ìtumọ̀ àlá báyà èèyàn kan sí méjì kí n fi ọ́fà rẹ̀ lẹ̀ tí n bá ti parí ètò òtún di ìjọ́ mi ìta bá tún ṣètò nìyẹn o ṣe mọ̀ pé àgbáyé rẹ̀ kéèyàn máa béèrè ṣùgbọ́n tá a bá ń ṣe prógráàmù lọ́wọ́ báyìí ààyè wà fún yàn láti béèrè abárẹ́ni tí ó béèrè ẹ béèrè bọ́tà àbáwárí kì í máa bá tètè mi lọ. àbárẹ́ni tí ó béèrè kì í máa bá tètè mi lọ kò jẹ́ bó ṣe jẹ́ o. ìtumọ̀ àlá ẹni ọba ní béèrè tó fẹ́ béèrè lórí ìtumọ̀ àlá ẹbí mi o màá dá yín lóhùn o. Sayyidi Taha Imami. àbárẹ́ni tí ó béèrè ẹ béèrè ká tó máa lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن ìṣẹ́jú márùn-ún péré ìṣẹ́jú márùn-ún ni mo fi lẹ̀ o abẹ́rẹ́ tí ó bẹ̀rẹ̀. Dr. Lukman Àyádáre ọlásùnkànmí bàbá ọgbọ́n agẹdẹbùdòdò òwòsàn tó lámì lákàlà lújá ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹlúbẹ ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí òdúlọ́mọ Àyádáre kì í ṣàjèjì. àjàgbé láyé okun láyé ayé sì ti dàrà gbé onírúurú ogun ní ń dojú kọ̀ràn ọmọnìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú káfí lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro ogun ayé ọmọ bá gbé èèyàn mi. wọlé. àmàlẹ́ ọmọ alóńgbèjà gbogbo kan bá dé lórí àkàsọ̀ àti gòkè jagunmọ́
wólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ẹ̀dá. Kárìbọ́sọ̀ ọ̀tán ṣòro lòwe Yorùbá wí. Ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n. Ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á. Ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́. Oko ìṣòro kan ò jìnnà títí tí tọ́nà àbùdá rẹ̀ ò sí létílé. Ẹni bá dé lóògùn mọ́ra títí ẹ̀ ọ́ bá. Ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́. Òkè ẹ̀rọ pọ̀ níṣòro kì í pẹ́ di pẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ wa, kí ni irúfẹ́ ogun tó dojú kọ? Irú ìṣòro wo ló fẹjúmọ́ kẹ́kẹ́kẹ́? Kò sí tí ó ṣẹlẹ̀ rí láyé. Gbọ́, ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan. Àwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun. Ọmọ tó bá sípá léèyàn pé ohun tá a bá sọ jáde òun lèèyàn mọ̀. Àbílẹ̀ ayé ẹlẹ́dún níyàn tá a wà yìí kọ́. Ayé irọ́, ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́. Olúwa ò sì dá wa mọ́ ṣòro. Ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀, ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sápà. Ọmọ ẹnìkan ń sunkún ìyàgà, ẹnìkan ń sunkún àìrówó ná. Ayé tó mọ ẹnìkan ń ṣiṣẹ́ bí erin tí ń fìjà ìdírí. Ilé ayé yìí náà ni ibẹ̀ láti rógun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn. Takumolu akéwì Oòduà, Dr. Lukman Ọlásùnkànmí Àyẹ́dáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, lọ́jọ́ kó yé mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣẹ́kúká, àmì ara lèèyàn kọ́ rí. Àìlákàsí àtàìtètè fura ní jẹ́ kókun àti ìdààmú ọ̀tẹ̀yàn rí. Àmì burúkú ni jàǹká ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò déédéé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní máa ń ti bí àlálílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni. Àlágọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó kun ayé òfin ti bí àlá bẹ̀rẹ̀. Ìdí àbárè tí Dr. Lukman Àyẹ́dáre fi ṣàkójọpọ̀ dídí ìwé ìtumọ̀ àlá. Kí kálukú tó bá ti rà ó lè máa sàmì àlá tó bá lá. Lásán kọ́, okùn ayé ń bẹ ẹ̀dá òfura ni. Ibì kan ní sì ti bẹ̀rẹ̀. Àyẹ́dáre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kíyèsílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí lókun ayé tó dojú kọ? Tó fẹ́ ṣayé yìí di yẹpẹrẹ? Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hàn lọ́dà bẹ́. Bàbá ti dàgbàlá Dr. Lukman Àyẹ́dáre. Ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìtìwìtì. Bó sọkọ̀ọ̀run, bó ṣayá, gbéra sọnù wàràrò, àmúbọ̀ṣẹ́, bó sì ṣe ta ìtajèrè ọjà. Ogun àtàdá gbèsè, bó sì ṣe tàtàgbówórá. Gàsí Dr. Lukman ọmọ Àyẹ́dáre. Onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta àìsàn ìdàrú. Ẹbẹdí ọmọ ọ̀dọ̀ àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀-èdè àgbáyé, rán mi pè wọ́n bó tiẹ̀ lè wà. Ó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́. DHL ó pe bọ́bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlásùnkànmí ọkọ̀ fẹ̀rẹ̀ kọ́ wá. Bàbá ọgbọ́n ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́jà ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìṣẹ́yìn oru ọmọ ẹbẹ dímọkọ, ọmọ jọmọ lọ, ènìyàn jẹ́ ènìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́nbélé, Lukman Àyẹ́dáre Ọlásùnkànmí ọmọ ọ̀dọ̀ àgbà gáyàtà. Bí òdòrùn kò lè jọra wọn, ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlásùnkànmí ọkùnrin ńlá. Lágbèǹgbèrè gidi ọkùnrin dandan tí fewébego ṣe wòsàn. Dr. Sheikh Lukman Àyẹ́dáre ní ọkàn sí lónìí fún wòsàn ìbílẹ̀ torí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú ògún tó lè pa bìnírẹ̀nù, onírọ́ àtàwọn alùjìbìtì ti pọ̀jù nírú àkókò yìí. Olúwa ò ní já sínà. Ká ilé-iṣẹ́ ìgbìmọ̀ nílẹ̀ wọn bẹ lókùnkúnná onírèké. Òdì kejì ibùdókọ̀ òkè ìtùnú dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ó sì tún lè kàn sí wọn lákùnlé. Agboolé alùbàdà nígboro Ìṣẹ́yìn orò ẹgbẹ́ bímọkọ. Olúwa ò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ọkà èèyàn. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olú iléeṣẹ́ Dr. Lukman Àyẹ́dáre. Bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ́ọ̀pọ̀ òdu. Láti Kétu ni ẹ ti wọ mọ́tò tí ń lọ ságbègbè gbogbo. Bọ́sítọ̀pù tó kẹ́yìn ni ẹ ti rè é dúró. Ká ẹ tún wọ mọ́tò dé Báyẹ̀kù láti béèrè. Ojúlé 53, nọ́mbà 53 Emily Street, Onímọ̀símọ̀yà. Ẹni ìrìn àjò bá wá rú lójú, kó pe nọ́mbà wọn wọ̀nyí: 080
3298 tàbí 08039038658. Jagunmólú akéwì Oòduà Dr. Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó gbé méjì kan wò sí láàrin òkúta ilẹ̀ lásán àjẹbí abínibíni tiwọn bàbá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. Kàn sí wọn lórí Facebook wọ́n fi ìwòsàn rẹ dọ́là Dr. Lukman Anyadare Ọlásùnkànmí lórúkọ wọn kò jọra wọn kò papọ̀ bórúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta nọ́mbà tí mo mẹ́nubà lókè yìí ló tún wọ WhatsApp. Àlójú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́. tó èmi àwọn àfòyísè lọ a kú wíkẹ́ndì òní orúkọ mi ní Lukman ọmọ Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ire o. Ojú mi ò tẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́.